Ọwọ́ tó gbẹ Jésù ní í mú lára dá. Ọwọ́ tó rọ Jésù ní í máa ń sọ dáàyè. Òkú tó ti kú Jésù ní í máa ń sọ dáàyè. Àwọn ẹbọra ẹ̀mí tí máa ń yọ ní lẹ́nu òní máa ń lé wọn jáde. Kódà kí wọ́n jẹ́ líjíọ́nì yọ gbọ̀ wọ́n nù gbùgbù ara rẹ̀ ò lè. Tá a bá pe Jésù ní dókítà tó ga jù, kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀? Ọba ògo gba pẹ́kọ̀ gbà yín wa, ògo ní forúkọ rẹ̀. Rán ọ̀rọ̀ sí wa já sí rere o. Jésù Kristi Olúwa wa, àmín. Ǹjẹ́ o ti ṣe alábàápàdé dókítà tó ga jù? Ìwọ ọ̀rẹ́ mi, ìwọ gangan ni mò ń bá wí. Ǹjẹ́ o ti ṣe alábàápàdé dókítà tó ga jù? Èmi ò sọ àwọn dókítà ayé o. Jésù Kristi ni dókítà tó ga jù. Tẹ̀lé mi ká lọ sínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 13. Mátíù orí 9 ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nígbà tí Jésù gbọ́, ó wí fún wọn pé àwọn tára wọn le, wọn ò fẹ́ oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn ò dá. Ṣùgbọ́n ẹ lọ kí ẹ sì kọ́ bí a ti mọ èyí. Àánú lèmi ń fẹ́, kì í ṣẹbọ. Jésù láàánú lòun fẹ́, kì í ṣẹbọ. Nínú ẹ̀sìn lẹbọ wà. Nítorí èmi kọ̀ wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa lórúkọ Jésù Kristi. Ǹjẹ́ àìsàn ń bẹ nínú àgọ́ ara rẹ bí? Àìsàn wà nínú ọkàn rẹ, àbí àìsàn ń bẹ nínú ẹ̀mí rẹ? Ṣé àwọn ìwà kan ti di bárakú fún ọ? Tí n bá ń sọ̀rọ̀ àìsàn eléyìí, kì í ṣe àìsàn tí ògùn èbó tàbí ògùn èèyàn dúdú tó kápá ẹ̀. Àìsàn ẹ̀ṣẹ̀ ni o. Àìsàn ẹ̀ṣẹ̀ ni máa ń mú káyé èèyàn ó polúkúrúmuṣu ni o. Àìsàn ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀sìn tó kápá rẹ̀ o. Tó bá wá rí ìwòsàn kúrò lọ́wọ́ àrùn ẹ̀ṣẹ̀, Jésù Kristi yìí ni wàá gbà. Jésù Kristi yìí olùwòsàn ni. Bẹ́ẹ̀ ni, òun ló lajú afọ́jú. Òní máa ń mú kí àwọn adití ó gbọ́ràn. Ní máa ń mú káwọn odi ó fọhùn. Òní máa ń jẹ́ kí àwọn arọ ó rìn. Jésù Kristi yìí ni máa ń wo ẹ̀tẹ̀. Jésù yìí ni máa ń bá ibà wí. Jésù yìí ni máa ń mú àwọn tí wárápá bá ń yọ lẹ́nu yóò dá wọn dè. Jésù yìí ni máa ń mú àwọn tán ti gbẹ tára wọn tó ti lẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ti rún lẹ̀ pa. Ó nìkan ní pẹ̀ẹ́ka tí máa jẹ́ ohun òye. Ọwọ́ tó gbẹ Jésù ní í mú lára dá. Ọwọ́ tó rọ Jésù ní í máa ń sọ dáàyè. Òkú tó ti kú Jésù ní í máa ń sọ dáàyè. Ẹ wò mí, àwọn ẹbọra ẹ̀mí tí máa ń yọ ní lẹ́nu òní máa ń lé wọn jáde. Kódà kí wọ́n jẹ́ líjíọ́nì yọ gbọ̀ wọ́n nù gbùgbù ara rẹ̀ ò lè. Tẹ́ bá wá ń sọ, tá a bá pe Jésù ní dókítà tó ga jù, kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀? Kò sí gbogbo àwọn tọ̀tọ̀ wá tí wọ́n padà lọ lé wọn pẹ̀lú àìsàn. Àìmúláradá ti ẹ̀rí kì í ṣe kálọkábọ̀ lójú ẹsẹ̀ ní wàràǹṣeṣà ni wọ́n máa ń rí wòsàn. Ẹni bá sì wòsàn ó tán nìyẹn. Kì í ṣe pé Jésù ó wà á wò ọ̀sán tó bá wá dọdún tí ń bọ̀ yóò tún wá sí kì í ran ọlọ́dọọdún. Ogun tó bá ti ṣẹ́ fún ẹ ó ṣẹ́ láíláí nìyẹn. Ó nìkan ní máa wò yàn sàn láì lo oògùn. Ó nìkan ní máa wò yàn sàn láì ṣiṣẹ́ abẹ fúnni. Ó nìkan ní máa wò yàn sàn lọ́nà tó bá gbà wú. Ní ọjọ́ kan fẹ́ lajú afọ́jú kan tutọ́ lẹ̀ ní wàá fi ṣe àmọ́. Ó wá fi sàmì sí yẹn lójú ní máa lọ sínú odò Sílóámù kó lọ wẹ̀. Ìyẹn dẹ̀ lọ, ó dẹ̀ dé, ó ríran. Ìgbà míì á gbọ́wọ́lé ni, ìgbà míì á sọ̀rọ̀ lójú ẹsẹ̀ ni. Ṣé wàá rí Jésù yẹn? Ọ̀kan ni lánàá, ọ̀kan ni lónìí, ọ̀kan ni títí láéláé. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n o wá gbọ́dọ̀ yàgò fún àwọn èké dókítà. Bẹ́ẹ̀ ni, àwọn abániwọ́ràn bá àrídá ọ gbọ́dọ̀ kú ní sọ wọn. Jẹ́ ń kàwé Jóòbù fún ọ, ìwé Jóòbù. Àwọn abániwọ́ràn bá àrídá, àwọn dókítà tí èsì dókítà gidi, àwọn ayọnilẹ́nu ọ gbọ́dọ̀ sá fún wọn. Ó gbọ́dọ̀ kú ní sọ wọn, torí bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní dayọ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dayọ̀ tó o bá ti sá kúrò lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dayọ̀. Ọlọ́run sì fẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dayọ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ ìgbọ́ báyìí nítorí ẹ̀ náà fi rán mi sí ọ. Ọlọ́run fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó dayọ̀. Ìní àfihàn mi sí ọ.
Jóòbù orí 13 jẹ́ kí a wo ẹsẹ̀ 4. Jóòbù orí 13 ẹsẹ̀ 4. Jóòbù orí 13 ó ní ẹ̀yin ni oníhùmọ̀ èké, oníṣègùn lásán ni gbogbo yín. Sá fáwọn oníṣègùn èké. Àwọn wo lóníṣègùn èké tí wọn ò lè ràn ẹ́ lọ́wọ́ nínú ìṣòro ẹ̀ṣẹ̀ tó ń bẹnu ayé ẹ̀ yìí o? Wọ́n náà mọ rẹ o. Ó mùmúkúmọ̀, ń jẹjẹkújẹ, onírìnkúrìn, ó ṣèṣekúṣe o. Bó ti ló ṣẹ̀sìn tó náà, òye sóògùn ẹni bí ní ọmọ ń dáyàn lóró o. Ṣùgbọ́n ò gbọ́dọ̀ kùnú sẹ́bi yìí o. Jésù ní pé ọ̀n ṣàìsàn tó sọ pé òun ò wá nítorí àwọn tára wọn le. Àwọn tára wọn le làwọn tí wọ́n ń bá Ọlọ́run rìn káyé wọn wu Ọlọ́run. Olúwa ní àwọn yẹn kọ́ ló ń torí wọn wá, torí ẹ̀yin tẹ́ ẹ ti ṣàìsàn. Èmi náà ti ṣàìsàn ẹ̀ṣẹ̀ rí, ṣùgbọ́n Jésù ti mú mi lára dá. Nítorí pé ó mú mi lára dá ló fi wá rán èmi sí ọba ìpè kí n sọ fún ẹ pé ìròyìn ayọ̀ mú wá fẹ́ yóò ti ṣalábàápàdé dókítà tó ga jù. Àwọn dókítà wo ni dókítà asán? Òfin kò lè gbà ẹ́ là. Ìkejì, ìwà rere kò lè gbà ẹ́ là. Ẹ̀sìn kò lè gbà ẹ́ là. Ìmọ̀ kò lè gbà ẹ́ là. Kọ́ wá yára ẹ sọ́tọ̀, kọ́ máa sí pẹ́pẹ́ fúrú kó ló lè irọ́ kò lè gbà ẹ́ là. Ẹnìkan tó lè gbà ẹ́ là òun náà ni Jésù Kristi. Kọ́ wá tó lè rí gbàlà yẹn, o kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ wípé ìwọ gangan ò ṣàìsàn ẹ̀mí. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mọ̀. Tó o bá mọ̀, ò ní wá oníwòsàn, ò ní wá oníṣègùn. Àwọn kan ṣàìsàn ẹ̀mí tán ní kò sí ní tó ṣà wọ́n. Jésù sọ fún wọn pé wọ́n kù sínú àìsàn wọn ni. Ìtumọ̀ ni pé wọ́n kù sínú ẹ̀ṣẹ̀ wọn. Ẹni bá kú nínú ẹ̀ṣẹ̀ yóò lọ nínú ọ̀run àpáàdì. Àwọn kan wà ojú tára yóò fọ́, ṣùgbọ́n ojú ẹ̀mí wọn ti fọ́. Àìgbàgbọ́ máa ń fọ́ èèyàn lójú ẹ̀mí. Tọ̀ Jésù wá kò lè rí òtítọ́. Tọ̀ Jésù wá yóò fọwọ́ kan ojú ẹ̀ yẹn wà á ríran. Àwọn kan wà wọ́n ti di tí ọ̀rọ̀ ẹ̀mí kì í wọnú wọn. Àwọn kan wà wọ́n ya odi, wọn ò lè sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á dá àwọn tẹ́tí wọ́n dẹ̀ wọ́n á lè gbọ́ ohun olùṣọ́ àgùntàn. Wọ́n á lè sọ̀rọ̀ ẹ̀rí orí Ọlọ́run. Àwọn odi, mo gbọ́ tí ọba ògo wípé éfàtà, pé etí yẹn kò sí. Bẹ́ẹ̀ ni àwọn kan wà àgùntàn Jésù ni wọ́n, ṣùgbọ́n wọ́n ti yarọ ojú kan lọ wà. So wa ti ṣalábàápàdé dókítà àgbà Jésù olùgbàlà yóò fún ọ ní ìlera ní ẹsẹ̀ ẹ̀mí rẹ. Ó wá máa bẹ́ káàkiri nítorí èèyàn kì í gbé àlàáfíà jókòó jẹ́. Ó máa ròyìn ayọ̀, ó máa ròyìn eré kiri. Àwọn kan wá wà ọ̀dẹ̀tẹ̀ làwọn, ẹ̀ṣẹ̀ ti sọ wọ́n dá láì mọ́. Wọ́n gbìyànjú ẹ̀sìn, wọ́n ṣe onírúurú ìwẹ̀, kò bọ́ sí fún wọn, kò sì lè bọ́ sí fún wọn. Ẹnìkan ní máa ń sọ ní di mímọ́ Jésù ní Lúùkù orí 5:13 ó ní mo sọ ẹ́ di mímọ́, wàá sì di mímọ́ ni. Àwọn kan wá wà ayé wọn ti di wọ̀nkúkú wọ̀nkọ̀kọ̀. Àwọn kan ayé wọn gbẹ. Àwọn kan ọ̀rọ̀ wọn ò ní, wọ́n àrí bá ti ṣe, wọ́n àrọ́ náà gbégbà. Jésù ní ó tọ̀ wá yóò mọ̀ lára dá. Àwọn kan wà àìsàn bá ẹ̀mí ní í ṣe wọ́n à ní sinmi. Àwọn kan ìsun ìbàjẹ́, ìwà burúkú ni máa ń sun jáde inú ayé wọn. Àwọn mọ̀lẹ́bí wọn gan ò lè fọwọ́ sọ̀yà pa wọn làwọn ni wọ́n à lè sọ pé ọmọlé wọn ni wọ́n. Àwọn kan wà tó pé ẹ̀mí èṣù ń yọ wọn lẹ́nu. Ó wá ti ṣe alábàápàdé dókítà àgbà bí. Tó o bá ṣe tán pé Jésù olùgbàlà, aláìsàn ni mí, wò mí sàn, èmi ó sàn. Gbà mí là, èmi ó là. Níbi tó wà yẹn, bẹ́ẹ̀ níbi tó ti ń gbọ́ mi yẹn, sọ bẹ́ẹ̀ pé Jésù olùgbàlà, aláìsàn ni mí, wò mí sàn, èmi ó sàn. Gbà mí là, èmi ó là. Bàbá mi àti Ọlọ́run mi lé orúkọ Jésù Kristi ti Násárẹ́tì wo àwọn èèyàn wọ̀nyí sàn nínú àrùn ẹ̀ṣẹ̀. Jésù Kristi wọnú ayé wọn, gbà wọ́n là, wò wọ́n sàn, dá wọn nídè, kan ṣe rere. Jésù Kristi wà. Àmín.